yóò ṣe alága wa. Pàdé lẹ́sẹ̀ Jésù, ibi tí a kò ní yára wa, a ó pàdé, a ó yọ̀ mọ́ra wa. Èyí ló ṣekú pa gbajúgbajà olórin ẹ̀mí tó fi ìlú Ṣàgámù tó fi ṣe ibùgbé, tó tún wá jẹ́ àbúrò òṣèré orí ìtàgé ilẹ̀ wa tí gbogbo èèyàn mọ̀ dáadáa nínú Tóyọ̀sí Adésànyà. Kí ló ṣekú pa níbi ọjọ́ kìíní àbọ́jọ́ kejì tó ṣe ọjọ́ ìbí rẹ̀ tó sì jọ́lọ̀ nípe. Ó lágbára o. Ẹ já gbọ́rọ̀ gangan lẹ́nu Tóyọ̀sí Adésànyà níbi títí ń damijé ojú tó ti ń damijé lójú tí ń sọ̀rọ̀ lójú agbo. Ẹni ṣojú ò ṣe o bí ẹni ṣẹ̀yìn lójú o jẹjẹ ọmọ Ṣàgámù wọn dúró wọn jẹ́wọ́ fọsẹ kí náà ìṣọmọ àlè wọn jẹ́wọ́ fọ orí adé ní súnta wọn ní tẹrù ẹnu ayé ní fẹ́ gba fún ẹnu oúnjẹ ayé máa béèrè fún Ọlọ́run ẹra o wọn ní ṣubú dànù mẹwàá ní rógún àgbẹlẹ ṣọdí o mẹwàá ní kuni kékeré. Thanks for celebrating am, we appreciate you. Ó lè lo 100 years lórí ayé kí ó má yẹ báyìí ó yẹ ó ti fi kú ṣàgbà wa ní agbára Ọlọ́run kò ní jẹ́ àkúfà fún wa. Ẹ ṣe gan ẹ ṣe o Ṣẹ̀kínà Ọlájí ó dàrin ọ̀pọ̀ ó dojú àlà. Thank you very much. Ẹn tó jẹ́ wípé níbi ọjọ́ kejì síra wọn tó ṣe ọjọ́ bíi pópé 46 years ló jọ́lọ̀ nípè ló kú ò láyé. Ó lágbára o. Àwọn òṣèré orí ìtàgé ńlá jàǹkànjàǹkàn ni wọ́n wà níbi ìsìnkú rẹ̀ èyí lónìí on the 30th of July 2026. Ṣùgbọ́n kí n tó máa yànnà náà rọ̀ lọ ká tó wo irú nǹkan tó ṣekú pa. Kó darapọ̀ mọ́ wa bí a ti ń kọrin onígbàgbọ́ yìí níbikíbi tí ọkàn rẹ̀ lè wà níbikíbi tí ẹ̀mí rẹ̀ lè wà jẹ́ kí. Ọláìdé Abíadé Ṣẹ̀kínà Adésànyà ó jẹ́ ògbóǹtarìgì olórin ẹ̀mí eyín ò nílùú Ṣàgámù tí gbogbo èèyàn dẹ̀ mọ̀ dáadáa tí ń gba eré. Kódà ó dálé iṣẹ́ orin kan lẹ̀ tí wọ́n ń pè ní Bẹ́wàjí Ultimate Music Brand tó jẹ́ pé òun ni CEO rẹ̀. Irú ikú wo ló wá ṣekú pa? Ó kú lẹ́ni ọmọ ọdún 46 years. Ó ṣe ọjọ́ ìbí rẹ̀ èyún ọjọ́ ìbí pópé 46 èyún lọ́ndì July of 22 2026 tó sì jọ́lọ̀ nípè ní on the 24 of July 2026 tí túmọ̀ sí pé jọ́ kejì síra wọn lọ́jọ́ lọ́n nípè. Pẹ̀lú àwọn ìwádìí tá a ṣe níkànnì ayélujára pé irú ikú wo gan ló pa á. Aṣalábàápàdé ọ̀rọ̀ kan lórí ìkànnì ayélujára ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kìí sẹ́nu àwọn fámìlì olóògbé gangan ló ti wá. Ẹ jẹ́ n kà fún yín. Wọ́n ní Ṣàgámù based juju gossip singer Ọláìdé Bẹ́wàjí die a day after birthday. Àwọn ní ọjọ́ kan síra wọn kéèyàn ó ṣe birthday lónìí kó kú lọ́jọ́ kejì. Wọ́n ní bó ṣe ṣẹlẹ̀ nù nílùú Ṣàgámù. The gossip music community in Ṣàgámù, Ogun State has been thrown into mourning following the death of popular juju gossip artist Ọláìdé Bẹ́wàjí. According to report, àwọn náà wàá fẹ́ kọ́ wọ́n ní according to report o. The singer passed away barely a day after celebrating her birthday. Wọ́n lọ́jọ́ kan síra wọn pé èèyàn sọjọ́ òbí ọjọ́ kan síra wọn ní Ọlọ́run ló mú sọ́dọ̀. Wọ́n ní a development that has left family member, colleague, fans and residents in shock. Wọ́n lé léyìí ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ gbogbo àwọn fámìlì pé bó o ní ṣe ṣẹlẹ̀ pé èèyàn sọjọ́ òbí títúmọ̀ sí pé olóògbé ọ̀sà àìsàn kankan. Ẹni tí bá ń ṣàìsàn ọ̀sà lè sọ pé òun sọjọ́ òbí lórí ìdùbúlẹ̀ àìsàn títúmọ̀ sí pé n tó dájú ni pé olóògbé ọ̀sà àìsàn tó fi di ọjọ́ tọ́jọ́ lọ ní pé. When the circumstances surrounding the death remain unclear, wọ́n wá ní pàtó irú ikú tó ṣekú pa Bẹ́wàjí music yìí èyàn CEO tó jẹ́ Alájà Ṣẹ̀kínà. Wọ́n ní pàtó nǹkan tó ṣekú pa gangan wọ́n ní kò tí ì hàn sáwọn èèyàn. As of the time of filling this report, gẹ́gẹ́ báwa náà ṣe mú ròyìn wá bá yín àti èlé sọ pé pàtó irú nǹkan tó ṣekú pa olóògbé ni.
fámìlì gangan ò sì sí fi síkànnì ayélujára pé irú nǹkan tó ṣekú gba olóògbé gbọ́n tó dájú ni pé ó ṣeé ṣe kó lóògbé ọmọ ṣàìsàn kankan síwájú kó tó di pọ́jọ́ lọ ní pé látàrí pé kò ṣeé ṣe kéèyàn ó ṣe ọjọ́ ìbí lórí ìdùbúlẹ̀ àìsàn. Mo rò pé ó dájú eléhùn. Wọ́n ní news of her passing has continued to attract tributes on social media. Mo sọ fún yín, mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré bíi Fathia Balogun, gbogbo àwọn òṣèré ńláńláńlá ni wọ́n lọ sórí ìlú Ṣàgámù níbi tí wọ́n ti ṣe ẹ̀yẹ ìkẹyìn tí wọ́n ti lọ bá ìkan lára òṣèré orí ìtàgé ẹgbẹ́ wọn èyàn Tóyọ̀sí Adésànyà tí wọ́n lọ bá kẹ́dùn síbi títí ó lágbára o ọmọ ìyá. Wọ́n ní where many describe her as a talented gossip musician. Ẹ̀yin náà rí i pé ìkan lára àwọn orin rẹ̀ ni mo fi bẹ̀rẹ̀ níbi tó ti ní àwòpàdé lẹ́sẹ̀ Jésù ibi tí a kò ní yára wa a ó pàdé a ó yọ̀ mọ́ra wa. Mo rò pé ẹ̀yin náà gbọ́ orin ilé tí mo play fún yín níbi àwọn orin rẹ̀ tó ti ṣe lórí stage. Ibẹ̀ ni mo ti lọ mú wá kẹ́ ẹ lè mọ̀ pé ẹni tí ọmọ orin kọ dáadáa ni. Wọ́n ní where song inspired and uplifted our listener. Wọ́n ní orin ẹ̀mí ló fi máa ń sẹ́rí ọlágbára o ṣùgbọ́n àwọn torí àfẹ́ máa sọ̀rọ̀ pọ̀ ó dìgbà ìgbà tó ti jẹ́ pé àwọn ẹbí gangan tó jẹ́ ẹbí olóògbé wọn ò tí ì sọ pé nǹkan báyìí ni n tó ṣekú pa èèyàn wọn. Ṣùgbọ́n níta kan fi múlẹ̀ wá ni pé ká bá ẹbí olóògbé ká bá wọn kẹ́dùn, ká bá ẹbí olóògbé ká bá wọn èèyàn wọn tó lọ ká náà bá wọn kẹ́dùn. Kẹ́ share fídíò yìí kí gbogbo àwọn ènìyàn kún kọ RIP fún ẹni tó ti lọ èèyàn tó jẹ́ ògbóǹtarìgì nínú eléré orin ẹ̀mí tó sì tún jẹ́ àbúrò òun gangan ni wọ́n bí ní ìgbà tí wọ́n bí Tóyọ̀sí Adésànyà tán. Lẹ́yìn ẹ̀ ní wọ́n bí Ọláìdé Ṣèkínà Adésànyà tí í ṣe Bẹ́wàjí music tí súnmọ́ sí pé àbúrò ẹ̀ tó tẹ̀lé gangan ni. Ẹ rí i pé bó ṣe súnmọ́ sí kìí ṣe àbátan rárá, àbúrò rẹ̀ gangan ni. Ló fi jẹ́ pé àwọn òṣèré orí ìtàgé wọ́n jọ lọ sí ìlú Ṣàgámù láti lọ sí ẹ̀yẹ ìkẹyìn fún ẹni tó kú. Ẹ share fídíò, ẹ má gbàgbé ẹ subscribe èyí sórí YouTube channel wa kí àwọn ènìyàn mọ̀ káwọn náà lè bá ẹni tí ìṣẹ̀lẹ̀ káwọn náà lè bá family oníṣẹ̀lẹ̀ kí wọ́n bá wọn kẹ́dùn lórí nǹkan tó ṣẹlẹ̀ sí èèyàn wọn.